Ayọ̀lúdúró wàá ṣe mí sí nínú àánú Olúwa. Àpákẹ́wì mo tún dé bí ìṣe mi. Orí mi àbílẹ̀ ire lọ́jọ́ gbogbo. Gbogbo ara lọ́sẹ̀ fi ń jomi gbogbo ara mi kìkì ọ̀rọ̀. Onílọ́jọ́ díẹ̀ nílá ẹni ìyẹ́ ẹni ẹ̀yẹ. Ìyá ire, ìyá àwa lálùbáríkà ọmọ. Ìyá àfi ògún oyè dọ́kà. Olúdúró, ọmọ olùlóró ẹ̀gbọ́. Ayọ̀báyọ̀rí adé, ògún oyè Michael. Èrò ẹ̀sùn mọ́ mi síbi ẹ̀jẹ̀ jojú ẹ̀jẹ̀ jọyọ̀ ẹ̀jẹ̀ jojú pẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ̀jẹ̀ jọpọ̀ pẹ́ fún ìfòlúwa ọba. Ọ̀rọ̀ yìí tó pẹ́ àní ó tọ́pẹ́. Ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Ẹni bá ní ọ̀rọ̀ yìí ò tọ́pẹ́. Tipẹ́tipẹ́ ni mo ti mọ̀ pé ọ̀gárọ̀ lọ́sà nínú wọn bá apá nípa ẹni wọn lọ́wọ́ wọn ò ní mọ rírì. Olúwa ọba Dọ̀kásì ń dúpẹ́ o. Ìyá ire tó nínú ire tó ṣèké àwa ọmọ. Ó bọ́ra délẹ̀ láàrin àwọn abiyamọ. Dúdú rẹ̀ ń dábí kóró iṣi. Máa jó máa jó UK ló wà lágbèrè Elédùmarè ọba orí ẹjọ́ kéré òkè òkun délé. Prince of Ọ̀wọ̀lán ọ̀dọ́ ìdí ọmọ Bọ́lájí aka Glamour ló ní máa wípé mọ́mì ẹ kú oríire ọjọ́ ìbí tòní. Ó ní bẹ́ẹ̀ ti sọ pé èyí nínú ọlá iyì ẹ̀yẹ ẹ ó tún fara rèé tó bọ̀ lọ́nà. Ǹlẹ́ o ọmọ lọ́wọ́ ọmọdé àìjẹrẹ ẹdun ìlóró lágbolé yìí nílùú Ọ̀wọ̀ ọmọ alùlóró ẹ̀gbọ́ ọmọ sẹ́kọ̀ ọ̀sìn ọmọ àlùwọ̀ ọ̀rọ̀ ṣe kéré ọmọ àlùwọ̀ àgbà ọ̀ṣọ́rìnà ọmọ amúpọ̀pánà jọ̀họ̀nà ọmọ ọlọ́jà mẹ́ta tẹ́ná lójúmọ́ wọn náà rí ṣe wọn náà wákà wọn náà rí gidi ọmọ ọlọ́dún gbogbo ọmọ ọlọ́wọ́ ọmọdé àwọn àgbààgbà Ọ̀wọ̀ wọ́n tò lọ́wọ́ Ọ̀wọ̀ wọ́n wá sọ Ọ̀wọ̀ wọ́n gbé ọwọ́ dání wọ́n mú ọwọ́ dání láti gbá ìlọ́wọ̀ mọ́ tónítóní Ọ̀wọ̀ ìmàdé Ọ̀wọ̀ ìwòrò Ọ̀wọ̀ màdé àìjẹrẹ ẹdun rọmọ lọ́wọ́ ẹdun bọ̀nà fọmọ lọ́wọ́ ẹdun rọmọ lọ́wọ́ ẹdun borí igi lọ ẹdun rọmọ lọ́wọ́ ẹdun sọmọ lọ́wọ́ lóore oore tẹdun sọmọ lọ́wọ́ ni ò jẹ́ kọ́mọ lọ́wọ́ ó jẹrẹ ẹdun tòní olónìí mo rántí dáadáa lágbára Elédùmarè ọba orí ẹjẹ́ kó o pẹ́ kó o dára lẹ́wà bí ọ̀sán orí ẹjẹ́ kó o dájà lágbà kó o darúgbó kó o fèrè ìjọbi kó fẹ̀yìn ti jẹ́ wọ́n mọ́ láṣẹ Ọlọ́run ọba o ò ní rí kú ọmọ o ò ní rí tọmọ ọmọ ìwọ fún alára rẹ o ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o ò sì ní fàìsàn olùgbà o máa pẹ́ bí olúpẹ́ ti pẹ́ o máa gbó bí olúgbó ti gbó o máa dàgbà lágbà lágbára Elédùmarè ọba ẹni bá wá ní kó o mọ̀ pẹ̀ láyé ọmọ mẹ́wàá lè bí ó kà fún kò sí ní jèrè kankan nínú wọn torí sọ̀pọ̀nà apá méjì akẹjọ ògùn apá méjì akẹfà ikú fúnra lára rẹ̀ apá méjì asìkẹrin afẹ́fẹ́ wèrè akọlù méjì akejì èdè tó kù fúnra lára wọn ni wọ́n fẹ́ sára wọn nílò jáde létí wọn sì ní wálé mọ́. Ayọ̀lúdúró máa wọlé máa rọra I wish you long life and prosperity láṣẹ Elédùmarè ọba mi àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún jẹ́ mí. Ó ti sọ ọdún èyí o Ayọ̀lúdúró wàá ṣe mí sí nínú àánú Olúwa. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.